bá mi sọ fún àwọn obìnrin Yorùbá kí wọ́n yéé fi òbó wọn tàfàlà lọ́dọ̀ àwọn Haúsá o. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ìyá mi kan ló pè mí lórí àgọ́. Ó ní kó dé gbèmí. Kí ló dé tí o kì í fẹ́ fẹnu lé ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n fi òbó wọn tàfàlà lọ́dọ̀ àwọn Haúsá? Mo ní màmí nígbà tí mo ní experience ẹ̀ ní nǹkan tí mi bá dé ní experience ẹ̀ mo ò kí fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n dẹ̀ fi sẹ́ràn mi. Ìyá mi wá sọ fún mi pé àwọn fi sẹ́ràn mi tí àwọn bá ti rí fídíò yìí àwọn á fún mi lówó dátà mi. Mo wá rẹ́rìn. Wọ́n ní kí n sọ fún ẹ̀yin obìnrin tẹ́ máa ń fi òbó yín tàfàlà lọ́dọ̀ àwọn Haúsá wípé enough is enough, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe díẹ̀ ká tiẹ̀ sọ pé ẹ lè má yàn lè, ká tiẹ̀ sọ pé wọ́n ti fà lè ṣe yín, kí ló wá dé tẹ́ wá ń fi òbó yín tàfàlà lọ́dọ̀ àwọn Haúsá? Wọ́n ní pàápàá jùlọ àwọn tó ń ta èlò ọbẹ̀. Wọ́n ní tẹ́ bá rí wọn ní mile 12 ilé epo ọjà Ìkòròdú gbogbo Ọjọ́ta gbogbo bí kíbi tẹ́ bá ti rí àwọn ọjà ńláńlá báyìí lẹ́tí máa rá àwọn obìnrin yẹn ìyàwó ilé ni wọ́n kì í gbé wọn lọ sóòtẹ́. Wọ́n ní ẹ̀yìn ọgbà, ẹ̀yìn ilé iṣẹ́, ẹ̀yìn ṣọ́ọ̀bù, ẹ̀yìn káńtà Haúsá ni wọ́n ti máa ń bá wọn ní àjọṣepọ̀ nítorí pé wọ́n fẹ́ ra ata tí ojú ẹ̀ rọwó, torí pé wọ́n fẹ́ ra ata tí ojú ẹ̀ lọlẹ̀. Wọ́n ní kì í ṣe àwọn aláta nìkan, pàápàá jùlọ gbogbo àwọn ìyàwó ilé ládùúgbò kọ̀ọ̀kan àwọn àbókí ọlọ́kadà ní bá wọn lájọṣepọ̀. Mo wá ní mi ilé experience ẹ ní nítorí wípé ìyá mi ò rán mi lọ́dọ̀ Abókiri, àǹtí mi rán mi lọ́dọ̀ Abókiri, èmi náà ò sì bá Abókí lọ́jà papọ̀. Wọ́n ní tẹ́ bá fẹ́ yànlè, wọ́n náà wọn ò ní ẹ máa yànlè, wọ́n ní kẹ́ ẹ máa yàn ó ti wà nú ẹ̀jẹ̀ yín. Ó ní àmọ́ ẹ máa fún àwa Yorùbá lọ́wọ́ díẹ̀. Wọ́n ní kò sẹ́ni tí ò mọ̀ pé tàyí ìgboro lóòótọ́, kò sẹ́ni tí ò mọ̀ pé kò sówó lóòótọ́. Ó ní àmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mùsùlùmí mọ̀ ẹ̀ ń kàgbá kò tí ó àwọn Àbókí yìí. Èmi ò ṣe sọ ìjẹlẹ́yàmẹ̀yà o, èèyàn l'Àbókí ẹ má ṣì mí gbọ́ o. Àmọ́ ìyá yìí sọ pé débi wípé kò sẹ́ni tí àwọn Àbókí ò lè kẹnu sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sì rí bẹ́ẹ̀. Wọ́n nígbà tẹ́ di pé ẹ̀ ń gbéra yín sípò pé Àbókí wá ń kẹnu sí yín. Ṣéríkì lẹ máa ń pariwo káàkiri gbogbo ọjà. Wọ́n ló wá lè mọ́jú pàápàá jùlọ ẹ̀yin eléèlò. Ìyá yìí ṣe sọ nìyẹn, wọ́n ṣe ní sọ bó ṣe sọ. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ìyá wa gbogbo wa la mọ̀ wípé ìta gbóná ìta ò dùn kò sówó níta, àmọ́ tá a bá tara wa lọ́pọ̀ ẹgbẹ̀rún ọ̀kẹ́ ò mọ̀ ṣe rà padà mọ́. Nígbà tí ilẹ̀ wa yìí bá wá dáa, ojú wo lè fẹ́ kàn fi máa wo ilẹ̀ Yorùbá? Eléyìí ní pa àwọn kan lẹ́kún tó fi ní a ṣe fídíò ìjáde àfi ṣèjà bẹ́ẹ̀ ni àfi bẹ́nikẹ́ni. Ẹ ṣé mo dúpẹ́.